Ìwé Máàkù orí 12. Ó sì bẹ̀rẹ̀ sí fi òwe bá wọn sọ̀rọ̀ pé ọkùnrin kan gbin ọgbà àjàrà kan, ó sì ṣọgbà yí i ká, ó sì wá ibi ìfúntí wáìnì, ó sì kọ́ ilé ẹ̀ṣọ́ sí i, ó sì fi ṣe alágbàtọ́jú fún àwọn olùṣọ́gbà, ó sì lọ sí àjò. Nígbà tí ó di àkókò, ó rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn olùṣọ́gbà náà kí ó lè gbà nínú èso ọgbà àjàrà náà lọ́wọ́ àwọn olùṣọ́gbà. Wọ́n sì mú, wọ́n lù ú, wọ́n sì rán padà lọ́wọ́ òfo. Ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn sí wọn, òun ni wọ́n sì sọ òkúta lù, wọ́n ṣá lọ́gbẹ́ lé orí, wọ́n sì rán lọ ní ìtìjú. Ó sì tún rán òmíràn, èyí ni wọ́n pa, àti ọ̀pọ̀ mìíràn wọ́n lù mìíràn, wọ́n sì pa òmíràn. Ṣùgbọ́n ó kù ọmọ rẹ̀ kan tí ó ní, tí í ṣe àyànfẹ́ rẹ̀. Ó sì rán sí wọn pẹ̀lú níkẹyìn, ó wí pé wọn ó ṣe ojúṣàájú fún ọmọ mi. Ṣùgbọ́n àwọn olùṣọ́gbà wọn ní wí fún ara wọn pé èyí yìí ni àrólé, ẹ wá, ẹ jẹ́ kí a pa, ogún rẹ̀ yóò sì jẹ́ tiwa. Wọ́n sì mú, wọ́n pa á, wọ́n sì wọ́ jáde kúrò nínú ọgbà àjàrà náà. Ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe? Òun ó wá, yóò sì pa àwọn olùṣọ́gbà wọn nírun, yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn ẹlòmíràn. Ẹ̀yin kò wá ti ka ìwé mímọ́ yín yìí? Òkúta tí àwọn mọ̀lẹ́ kọ̀ sílẹ̀, òun náà ni ó di pàtàkì igunlé. Èyí ni iṣẹ́ Olúwa, ó ṣe ìyanu ní ojú wa. Wọ́n sì ń wá ọ̀nà àti mú, ṣùgbọ́n wọ́n sì ń bẹ̀rù ìjọ ènìyàn, nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó ń pòwe mọ́. Wọ́n sì fi sílẹ̀, wọ́n lọ. Wọ́n sì rán àwọn kan sí nínú àwọn Farisí àti àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù láti fi ọ̀rọ̀ rẹ̀ mú. Nígbà tí wọ́n sì dé, wọ́n wí fún un pé, olùkọ́ni, àwa mọ̀ wípé olótìtọ́ ni ìwọ, bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú ẹnikẹ́ni, nítorí ìwọ kì í ṣe ojúṣàájú ènìyàn, ṣùgbọ́n ìwọ ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́. Ó tọ́ láti san owó òde fún Késárì tàbí kò tọ́? Kí àwa kí ó fi fún un tàbí kí a má fi fún un? Ṣùgbọ́n Jésù mọ àgàbàgebè wọn, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò? Ẹ mú owó idẹ kan fún mi wá, kí èmi kí ó wò ó. Wọ́n sì mú wá, ó sì bi wọ́n pé, àwòrán àti àkọlé ta ni èyí? Wọ́n sì wí fún un pé, ti Késárì ni. Jésù sì dáhùn wí fún wọn pé, ǹjẹ́ ẹ fi ohun tí ń ṣe ti Késárì fún Késárì, àti ohun tí ń ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Ẹnu sì yà wọ́n gidigidi. Àwọn Sadusí sì tọ̀ wá, àwọn tí ó wí pé àjíǹde òkú kò sí. Wọ́n sì bi léèrè wípé, olùkọ́ni, Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú, tí ó bá sì fi aya sílẹ̀, tí kò sì fi ọmọ sílẹ̀, kí arákùnrin rẹ̀ kí ó ṣú aya rẹ̀ lópó, kí ó sì gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀. Ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà, èyí èkíní sì gbé ìyàwó, ó sì kú láì fi ọmọ sílẹ̀. Èyí èkejì sì ṣú lópó, òun sì kú, bẹ́ẹ̀ ni kò fi ọmọ sílẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ti ẹ̀kẹta. Àwọn méjèèjì sì ṣú lópó, wọn kò sì fi ọmọ sílẹ̀. Níkẹyìn gbogbo wọn, obìnrin náà kú pẹ̀lú. Ǹjẹ́ ní àjíǹde, nígbà tí wọ́n bá jíǹde, aya ta ni yóò á ṣe nínú wọn? Àwọn méjèèjì ni ó ṣàní ní aya. Jésù sì dáhùn wí fún wọn pé, kì í ṣe nítorí èyí ni ẹ ṣe ṣìnà, pé ẹ̀yin kò mọ ìwé mímọ́ tàbí agbára Ọlọ́run. Nítorí nígbà tí wọn ó jíǹde kúrò nínú òkú, wọn kò ní gbéyàwó, bẹ́ẹ̀ ni wọn kì yóò sì ní ìyàwó, ṣùgbọ́n wọn ó dàbí áńgẹ́lì tí ń bẹ ní ọ̀run. Àti ní ti àwọn òkú pé a ó jí wọn dìde, ẹ̀yin kò ti kà á nínú ìwé Mósè
bí Ọlọ́run ti sọ fún wọn nínú ìgbẹ́ wípé èmi ni Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Òun kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe Ọlọ́run àwọn alààyè. Nítorí náà ẹ̀yin ṣìnà gidigidi. Ọ̀kan nínú àwọn akọ̀wé tọ̀ wá nígbà tí ó sì gbọ́, wọ́n ti ń bi ara wọn ní èrè ọ̀rọ̀, tí ó sì wòye pé ó dá wọn lóhùn rere. Ó bi pé èwo ni èkíní nínú gbogbo òfin. Jésù dáhùn wípé èkíní nínú gbogbo òfin ni, gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa Ọlọ́run kan ni, kí ìwọ kí ó sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo ìyè rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí ni òfin kìíní. Èkejì sì dàbí rẹ̀, fẹ́ ọmọlàkejì rẹ bí ara rẹ. Kò sí òfin mìíràn tí ó tóbi ju wọ̀nyí lọ. Akọ̀wé náà sì wí fún pé, olùkọ́ni, ó dára, òtítọ́ ni ó sì sọ pé Ọlọ́run kan ní bẹ, kò sí òmíràn bí kò ṣe òun. Àti kí a fi gbogbo àyà àti gbogbo òye àti gbogbo ọkàn àti gbogbo agbára fẹ́, àti kí a fẹ́ ọmọnìkejì ẹni bí ara ẹni. Ó ju gbogbo ẹbọ sísun àti ẹbọ lọ. Nígbà tí Jésù rí pé ó fi òye dáhùn, ó wí fún un pé ìwọ kò jìnnà sí ìjọba Ọlọ́run. Lẹ́yìn èyí ni kò sí ẹnìkan tó jẹ́ bi léèrè ohun kan mọ́. Bí Jésù sì ti ń kọ́ni ní tẹ́ḿpìlì, ó dáhùn wípé èéṣe tí àwọn akọ̀wé fi ń wípé ọmọ Dáfídì ni Kristi ń ṣe. Nítorí Dáfídì tìkálára rẹ̀ wí nípa ẹ̀mí mímọ́ pé Olúwa wí fún Olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ǹjẹ́ bí Dáfídì tìkálára rẹ̀ bá pè ní Olúwa, níbo ni ó sì ti jẹ́ ọmọ rẹ̀? Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì fi ayọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n ń fẹ́ láti máa rìn ní aṣọ gígùn, tí wọ́n sì ń fẹ́ ìkíni ní ọjà àti ibùjókòó ọlá nínú sínágọ́gù àti ipò ọlá ní ibi àsè. Àwọn tí ó jẹ ilé àwọn opó run, tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn. Àwọn wọ̀nyí ni yóò jẹ̀bi pọ̀jù. Jésù sì jókòó kọjú sí àpótí ìṣúra. Ó sì ń wo bí ìjọ ènìyàn ti ń sọ owó sínú àpótí ìṣúra. Ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ sì ń sọ púpọ̀ sí i. Tálíkà opó kan sì wá, ó sì sọ owó idẹ wẹ́wẹ́ méjì, tí í ṣe ìdáméjì owó bàbà kan, sínú rẹ̀. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, tálíkà opó yìí sọ sínú àpótí ìṣúra ju gbogbo àwọn tí ó sọ sínú rẹ̀ lọ. Nítorí gbogbo wọn ń sọ sínú rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìní wọn, ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó sọ ohun gbogbo tí ó ní sí, àní gbogbo ìní rẹ̀.